bó ti rí nu. àgbàrá fún Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ sà. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ní halkọ tí ó kọjá a bá ìbéèrè wa débẹ̀ àmọ́ Ọlọ́run kádàrá kí ẹ bá wa rí yanjú sà. òun ní lílo ọtí àti rí nínú òfin Ọlọ́run èèwọ̀ ni kò dá ìdènà sí. Okay. But kwẹ́sàn eléyìí à ń bí àkọ́kọ́ ẹ ti sọ fún wa ní halkọ ẹ ti ṣàlàyé ẹ̀ fún wa rí ẹ tún wá sọ mi wá sí wípé ẹni tọ́lọ́run bá fi ọtí ṣe àdánwò fún tí tọ́lọ́run fi ọtí ṣe àdánwò fún pé kó máa kírun àwọn kan ta kò gbà yẹn pé kó máa kírun ẹni kó máa kírun lọ. But àkàrà fún la alẹ́ tá a rí hadith kan tó yẹ pé hadith ó lálàáfíà tó gbádùn tá a nàbùwà Muhammad ní ẹni tó bá ti mutí lẹ́ẹ̀kan báyìí 41 days lẹ́yìn tó mutí hù Ọlọ́run ò ní gbanu ẹ̀ sá ẹ bá wa yanjú yẹn ká tó bọ́ sí di 40 days 40 days okay. pé Ọlọ́run ò ní gba irun ẹ̀ tó bá ti mutí hadith tó gbádùn sí ni. Àdìsí ara ń tà ń sọ lẹ́ẹ̀kan nu pé ọ̀pọ̀ àdìsí ni wọ́n lọ gbádùn tí ó sì gbádùn ara nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan náà nìyẹn àdìsí pé bẹ́ẹ̀ yẹn bá mu ọtí Ọlọ́run ò ní gbà àrùn rẹ̀ fún 40 days ó ti bá wọn sọ ma pé àdìsí sọ̀híhù ni sọ̀híhù zanad dọ̀ífùl mọ́tìnì ọgbọ́ mo sọ pé rúbà hadizin sọ̀híhù zanad dọ̀ífùl mọ́tìnì wà rúbà hadizin dọ̀ífù zanad sọ̀híhù mọ́tìnì ọgbọ́ mọ́tìnù àdìsí mi yọ lálàáfíà àmọ́ riwaya rẹ̀ wà dọ̀ífù zanadu rẹ̀ wà dọ̀ífù wọ́n ní àdìsí dọ̀ífù ni àmọ́ tí ń bẹ nínú ẹ̀ wúlò ó sì dáa. So àdìsí eléyìí ọjọ́ jẹ́ àdìsí sọ̀híhù àmọ́ tí ń sọ òwúlò n tí ń sọ ọ̀ràn ìsìláàmù lọ́wọ́ mọ́tínú rẹ̀ òwúlò kò ní ìrànlọ́wọ́ kankan sí fún ìsìláàmù yóò dà fún ọ. ká ní ẹni tó bá mutí Ọlọ́run ò ní gbàrún rẹ̀ fún 40 ọjọ́ ó yá sọ ìrànlọ́wọ́ tí eléyìí ṣe fún ìsìláàmù wá wo iye pàṣẹ́ntéèjì mùsùlùmí tí ń mu ọtí lónìí. ká má ti lọ gbogbo ayé nílẹ̀ Yorùbá yìí nìkan tá a bá dá mùsùlùmí ilẹ̀ Yorùbá tá a nu 100 rẹ̀ á rí 40% tó jẹ́ pé ọtí ni mu. aláwájẹ́ hakika tẹ̀kí 40% ọtí ni tẹ̀kí 40% ó kù 10% tí ó fi pé ìlàjì. ọgbọ́n tá a bá ní ká dákọ̀ pé 50% yóò pọ̀ jù lójú àwọn èèyàn pé ṣé wo mùsùlùmí náà ni ọ̀dà pé 40% kọ́tà ti wọ̀ làjì àyíbẹ̀kọ́ àmọ́ ń súnmọ́ làjì lọ kọ́dà tá a fà ọgbọ́n àfà kí ni mo pè é àfà tọ́lọ́hún fọtí ṣe àdánwò fún àbẹ́yìí tọ́ wá tó fìràn débẹ̀ tọ́ fẹ́ fọtí lọ́sẹ̀ tọ́ padà dọ́lọ́tí láti bẹ̀. inú èyí tọ́lọ́hún fi ṣàdánwò fún àbẹ́yìí tọ́ wá pé òun fẹ́ fi lọ́sẹ̀ kó máa gbé owó wá tọ́ padà wá dẹni tí ń mu ọtí. a wà rí bẹ́ẹ̀ nínú ẹni tí ó ṣáájú ìmáàmà tí ó ṣáájú fúnun tí ń ṣe mutí. àbí wọ́n ma pé ìmáàmù tí ń mu ọtí ń bẹ ni. ń bẹ. mùkádàmù tí ó ṣáájú síkìrì fún àwọn mùrídìí ẹ̀ tí ń mutí. ń bẹ. ìmáàmù jámíù tí ó kírun jímà fún ẹ̀wòye ọgọ́rùn èèyàn tí ó kírun jímà fún tí ń mutí. ń bẹ. àfáà òǹdáwà tí ó ṣe wáàsí tí ó mu ọtí omi ìlẹ̀ fi gbó rẹ ọtí méjì ni ó papọ̀ yóò fi gbó rẹ yóò gbé lura tó bá dé wáàsí ọmọ aranjú ọmọ alágùn kéèyàn ọmọ alágùn nínú òtútù yóò wá ṣiṣẹ́ kọjá abi tó yẹ kó ṣiṣẹ́ dé yóò wá sọ ọ̀rọ̀ kọjá abi tó yẹ kó sọ̀rọ̀ lọ kó sọ̀rọ̀ dé náà táwọn àfáànù ká tó wá sọ àwọn tí ò kéwú ká tó wá sọ iye obìnrin tó jẹ́ mùsùlùmí táwọn mutí ká tó wá sọ iye ọkùnrin tó jẹ́ mùsùlùmí táwọn náà mutí. ok káwá ní percentage yìí 40% iná làwọn tí ń mutí yìí kẹwàá pé 40% yìí wọ́n àwọn 40% tó aṣọ yìí o 40% yìí o yóò mú at least yóò pẹ́ jù yóò mú bí ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ o. ó kéré o tó bá ti wá múlẹ̀ kan ẹ wo 40 days àkọ́kọ́ tó bá tún múlẹ̀ kejì 40 days kejì tó bá tún múlẹ̀ kẹta 40 days kẹta tó bá tún kúnlẹ̀ kẹrin 40 days kẹrin
ká pé ẹni tí ń mú ní everyday tí ò lè má lọ ilé ọtí lọ lè mutí abẹ́ni tí ó darí ibi iṣẹ́ síbẹ̀ abẹ́ni tí ó rà wálé tí ó wà mú nlé tí ó jẹ ẹran àsun sí àbí kó jẹ pẹpẹ súpù sí torí pé tí wọ́n máa fi mu ọtí ń jù láyé pẹpẹ súpù wọ́n máa fi mu àbí ń ṣe wú àti ń kú ọbí wọ́n rà sí tí wọ́n mú láwọn tọ́lọ̀ ń fi ọtí yẹn ṣe àdánwò fún kọ́lọ́mọ́sá wọ lásìkò tá à ń sọ gbogbo ẹni ọlọ́run fi ṣàdánwò fún ọlọ́mọ́sá yà yín yà ọlọ́mọ́sá yà yín yà ọlọ́mọ́sá yà yín yà àwa náà tọ́lọ́run fi ṣàdánwò fáwa ọlọ́mọdé wa náà lè débẹ̀ o ọlọ́mọdé wa lè débẹ̀ o ọlọ́ àwọn ẹni ọlọ́run ibi tẹ́lẹ̀ mi ò ṣe làákàyè sí èmi tí mò ń sọ̀rọ̀ yìí nísìnyí